Ìkìlọ̀ pàtàkì rèé fún Pasuma nítorí Taye Currency. It's a classy outing. Ìkìlọ̀ pàtàkì rèé fún Pasuma nítorí Taye Currency. Kí ni ìdí tí mo fi ń tẹnu mọ́rọ̀ yìí? Gbogbo àwa tá a jẹ́ olólùfẹ́ Pasuma dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé kọ́mẹ́ǹtì oríṣiríṣi òun ni a máa ń tẹ̀ àti àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tí wọ́n ń sọ látàrí wípé wọ́n lérò wípé àwọn ń ṣe léyìí láti lè fi ìfẹ́ hàn Pasuma. Ṣùgbọ́n mo láǹfààní láti máa sọ fún wa ní dídí àsìkò yìí pé gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń ṣe yìí ìdójútì lágbáà ni, nítorí wípé àwọn nǹkan tí ẹ̀ ń ṣe ní orí social media yìí nítorí Pasuma àti nítorí Taye Currency nǹkan tí kò bójú mu ni. Ṣùgbọ́n ohun tó yẹ mí lẹ́nu jù ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olórin fújì yìí tí n bá ní kí n mú láti ibi tí mo ti fẹ́ mú, ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé ibi tá a fojú sí ọ̀nà ògbàbẹ̀. Àwọn tí wọ́n wá sọra wọn di nǹkan míì lórí social media yìí ló jẹ́ pé ṣe ni wọ́n ń bára wọn jàjà nǹkan míì. Bóyá lè ti gbọ́ nípa nǹkan tí wọ́n sọ pé ó tún ṣẹlẹ̀ sí Alhaji Taye Currency, nípa wípé Taye Currency ó ti arákùnrin kan ṣubú látòrí stage. Ọ̀rọ̀ yìí ti wá ń jà lórí social media tí oníkálukú ti fẹ́ máa mú evidence ẹ̀ jáde. Ṣùgbọ́n àṣírí nǹkan tí mo wá fẹ́ sọ ní lọ́jọ́ tòní tó dẹ̀ máa wù mí dáadáa kí gbogbo àwa tí ẹ jẹ́ olólùfẹ́ Àṣírí Àràǹbarà ẹ bá mi share, kẹjẹ bá mi comment tẹ́ ẹ bá farabalẹ̀ gbọ́ fídíò yìí dáadáa. Inú mi máa dùn gidi gan kí àwọn tí wọ́n bá lè bá Alhaji Taye Currency sọ̀rọ̀ tí wọ́n fi ń gbọ́, inú mi máa dùn tí wọ́n bá lè bá wọn sọ̀rọ̀ ipe kí wọ́n jọ̀ọ́ kí wọ́n mú ti lábẹ́ bó ti lè wù kó rí, kí wọ́n kó gbogbo ìtìjú dànù, kí wọ́n túbá fẹ́ntú ẹ̀kọ́ túbá fún. Ṣé ẹ rí àwọn ìkìlọ̀ tí mo fẹ́ fún ọ̀gá ńlá fújì yìí, òun ló tún máa mú mi kìlọ̀ míì fún Alhaji Taye Àkàndé Adébísí Currency. Ṣé rí ẹni tó bá fẹ́ lórúkọ kì í bà torúkọ lórúkọ jẹ́, nítorí ìràwọ̀ oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. Ṣùgbọ́n mò ń fi ọwọ́ sọ̀yà gẹ́gẹ́ bí Àràǹbarà, gẹ́gẹ́ bí ẹni tó ti kówó lé olórin rí, tí mo ti kówó lé lórí rí, Alhaji Taye Currency. Ó ní àwọn nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà tó jẹ́ wípé tí n bá ní kí n sọ̀rọ̀ lásìkò ìgbà náà, ọ̀tọ̀ ní nǹkan tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa rò. Ṣùgbọ́n àwọn nǹkan yìí ti ń ṣẹlẹ̀ lọ́jọ́ tó ti pẹ́, ṣùgbọ́n láti ojú tí ó ti dàbẹ́ ní wípé ẹni nípinnu láti yọra yín kúrò nínú ọ̀gá ńlá, láti fà sẹ́yìn pẹ̀lú Pasuma Wonder. Láti ìgbà yìí àwọn àṣírí kọ̀ọ̀kan ti wá ń tú jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti pè mí, tí wọ́n ti tún ẹlòmíì ti comment nípa ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí lọ́láì wípé ṣé lóòótọ́ ni pé ṣé Taye Currency ló ti arákùnrin yẹn ṣubú. Ṣùgbọ́n ṣe mọ̀ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kì í ṣe gbogbo agbo là ń wà, a lè mú update agbo wá gẹ́gẹ́ bí àṣírí nípa nǹkan tó bá ṣẹlẹ̀ ńbẹ̀. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ fàyọ lọ́rọ̀ yìí wípé ẹ jọ̀ọ́ gbogbo àwa tá a bá súnmọ́ Alhaji Taye Currency, gbogbo àwa tá a bá jẹ́ management wọn, ìkìlọ̀ ńlá pàtàkì rèé fún olórúkọ bíi tiwọn, fún gbajúmọ̀ bíi tiwọn, wípé ohun tó gbé nínú òkè tó bá lani mọ́lẹ̀ ìtìjú ńlá ni o. Láti ìgbà tẹ́ ti kọ̀yìn sí Pasuma fún ìdí abájọ fún kan sí kan láàrin èyí àti wọn lẹ́jọ́ mọ́, àwọn àṣìṣe yìí ó ti rán wọ́n dùn fún aráyé. Lóòótọ́ àti lódodo kò sí ẹni tó pé, bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ́ tán.
ẹ wo àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní 2023 nígbà tí àpapọ̀ gbogbo Ọbáfẹ́mi Owódé tó jẹ́ wípé ọ̀rọ̀ ń lọ nípa gbogbo ní fújì pé eléré fújì wo òun ló tún jáde tán tó jẹ́ wípé ó gba eré dáadáa l'Ọbáfẹ́mi Owódé jùlọ. ìwádìí fi hàn pẹ̀lú àwọn èèyàn tí wọ́n jáde wípé Alhaji Taye Currency ni. gbogbo àtàbà ọmọ Ọbáfẹ́mi Owódé wà ní abẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ìjọba ìbílẹ̀ ìyẹn ní Ọbáfẹ́mi Owódé local government. ní gbogbo bí Ọbáfẹ́mi Owódé ṣe tóbi tó tá a bá wá ní ká mú láti Owódé Ẹ̀gbá dé èmi ní ṣìún dé èmi ní Ọ̀fadà dé èmi ní Mòwe Ìbàfò tó lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Alhaji Taye Currency ó jẹ́ eléré onífújì tó jáde tán ṣùgbọ́n kí ni àwọn nǹkan tó wá ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ Alhaji Taye Currency ẹ lọ ṣọ́ra yín o ẹ jẹ́ kíyèsí ara yín kó má jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bá ń sòótọ́ ọ̀rọ̀ lẹ́ ń kọ̀yìn sí ṣé rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ yìí lágbolé fújì kò sẹ́ni tí kì í ní ìdojúkọ ní ẹnu iṣẹ́ títí ẹ̀ ṣùgbọ́n ó wá kú bí oníkálukú bó ṣe rìnrìn títí ẹ̀ gbogbo wa là ń pariwo lọ́jọ́ tòní Pasuma ìkìlọ̀ pàtàkì tí mo ní fún Pasuma ni wípé ṣe rí bí wọ́n ti ṣe rọra dá dúró yẹn ọ̀rọ̀ nípa tíri lẹ́dà àti Taye Currency kò kọ́ Pasuma kò kọ́ ẹlẹ́dà wọn mọ́ tó bá rí gbogbo àwọn àgbààgbà Ìbàdàn tí wọ́n jẹ́ olórí fújì tó bá tún wù Taye Currency fúnra wọn kí wọ́n ṣe àtúnṣe lórí ọ̀rọ̀ ara wọn pẹ̀lú tíri lẹ́dà ṣùgbọ́n nípa Pasuma ìkìlọ̀ fún wọn ni wípé bí wọ́n ṣe ta kété tí wọ́n rọra ń lọ yẹn pẹ̀lú Taye Currency yẹn a ti rí báyìí wípé kàmpéènì olóṣèlú ó ti ń wọlé ìkìlọ̀ tí máa fún Pasuma Wonder ọ̀gá ńlá fújì ni wípé àgbàlagbà tara wọn tí wọ́n fi rọra wò tí wọ́n fi rọra ẹ jẹ́ kí wọ́n fi ṣe agbára síbẹ̀ o nítorí pé Pasuma náà ni wọ́n sọ gẹ́gẹ́ bí ìmọ̀ràn fún Taye Currency látọjọ́ tó ti pẹ́ wípé àdúrà tí àwọn gbà fún Taye Currency ni wípé lásìkò ìgbà tí ojú fújì Ìbàdàn bá máa yàtọ̀ tí àwọn ojú tuntun bá máa jáde kọ́ ló ń jẹ́ kí Taye Currency kó ti ju ibi tó wà lọ àdúrà yìí gbà ó gbà kọjá nǹkan tí Pasuma gan lérò nítorí tá a bá sọ̀rọ̀ lásìkò yìí pé ní agboolé fújì ní ẹni tí ó di Ìbàdàn mú àti a lè sọ pé Taye Currency ṣùgbọ́n ojú tuntun tó ti wá ń lalẹ̀ wù jáde nínú ẹgbẹ́ ọ̀gá ńlá eléyìí ló ń fàdé abájọ tí ìkìlọ̀ fi wà fún Pasuma dáadáa ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ láàrin tíri lẹ́dà àti Taye Currency ọ̀rọ̀ yìí ó fi gbogbo ọ̀nà fi yàtọ̀ sí ti Pasuma ìdí nìyẹn tí mo fi sọ wípé Pasuma kò sí lẹ́ni tó tún fẹ́ sọ pé òun fẹ́ parí ìjà tíri lẹ́dà àti Taye Currency mọ́ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ Pasuma tẹ́ sọ pé ó yẹ kí Pasuma kó parí ìjà yìí ó má dàbí ní pé kínní gbogbo nkálukú wa gbogbo iṣẹ́ tá a bá ṣe gbogbo nǹkan tẹ́ a bá gbélé ayé ṣe Ọlọ́run á jẹ́ kí akẹ́sùn ẹ̀. ṣé wàá rí àwọn nǹkan tí Alhaji Taye Currency tí wọ́n ṣe tó jẹ́ wípé ní gbogbo ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ gba Alhaji Taye Currency gẹ́gẹ́ bí olórí ọ̀gá ńlá family gbogbo àsìkò yìí Taye Currency wọ́n gba ṣó débi wípé kò sí àyè ìsinmi mọ́ owó wa ń wọlé lọ́tún lọ́sì
nítorí wípé kò ń ṣe gbogbo èèyàn ló lágbára ló ní owó Pasuma lọ́wọ́ tá a bá ní ká sòótọ́ ẹ jẹ́ á sòótọ́ ó dàbí àwọn eré eléyìí tí àwọn tírí lẹ́dà náà ń lọ báyìí yẹn ni wípé gbogbo àríṣe òun náà láríkà gbogbo tá a bá ṣe lápadà kà lásìkò ìgbà tó ní kálukú bá wá ń jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ lábẹ́ ibi tó ní kálukú ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ sí ò wá sí nǹkan méjì ju wípé Ọlọ́run kó fi ṣóun kálukú kó fi kẹ́ ẹ. títa ẹkọrẹ́nsì tó bá sọ wípé àwọn ò jẹ àǹfààní Pasuma rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tí wọ́n mọ ọ̀rọ̀ tí wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní oore òun ni wọ́n ti dájú sọ táyé kọ́rẹ́nsì gẹ́gẹ́ bí aláìmoore. àṣírí ìwádìí tí mo fi sọ wípé àwọn ìwà tí Alhaji Táyé Currency tí wọ́n hù kò dáa rárá sí àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ wọn pàápàá jùlọ ìyẹn ní Ọbáfẹ́mi Owódé nítorí tá a bá sọ pé ojú òtó ti ìlú wọn yẹn ti Ìbàdàn gẹ́gẹ́ bí Ọbáfẹ́mi Owódé eléyìí tí èmi jẹ́ ohun tí mo mọ̀ nítorí nígbà tó di ọdún 2023 nígbà tí a ṣe ìwádìí ta ni pé Alhaji Táyé Currency àwọn ni wọ́n ń jáde tán tí ó jẹ́ wípé ní Ọbáfẹ́mi Owódé wọ́n gbére dáadáa awọ́ọ̀dù sọ̀kalẹ̀ tí Alhaji Táyé Currency tó bá rántí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí ó gba awọ́ọ̀dù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ wọn tí wọ́n jáde wá ṣé wàá rí àwọn nǹkan tí wàá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yìí Alhaji Táyé Currency ẹ ṣàtúnṣe o inú mi jẹ́ máa dùn tẹ́ ẹ bá lè ṣàtúnṣe ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ yín tí wọ́n tara Pasuma tí wọ́n fi nífẹ̀ẹ́ yín létí tẹ́jú wọn mọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín tó jẹ́ wípé nítorí wípé wọn ò ní púpọ̀ mọ́ òun lè ti tẹ́jú wọn mọ́lẹ̀ ọ̀pọ̀ ló jẹ́ pé ẹ̀yáwó lọ́wọ́ wọn tó jẹ́ pé ẹ̀dáwó yẹn padà tó wá di wípé wọ́n wá ti wípé wọ́n wá lọ ságbo yín mọ́ ó pẹ̀lú tí èmi gbọ́ kojú nígbà tí mo pè yín lọ́dún 2023 fún Atokas nítorí nígbà tí mo máa sọ pé kí n máa gbé aṣọ kákàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú pé èmi ò kúkú mọ̀ nítorí wípé àwọn tí mo lọ báyìí ni a lè pè mí. Táyé Currency sórí yín ò pé ni. múrí yẹn lọ́mọ ẹ̀ṣẹ̀ mú owó ta ló ṣerú àwọn ṣàìdán tún yẹn lẹ́yìn múrí lọ́mọ wa kò ṣàìdán tún sìn ẹlẹ́gbẹ́ pé bóyá múrí fẹ́ mọ bẹ́ńsì ni ọ̀rọ̀ sáni múrí tí ń rere gbà padà o. tí ń rere gbà sọ́wọ́ sójú àpamọ́ jojú ara ni. a kò jojú àti Táyé ò lè rí bẹ́ẹ̀. tí ẹ ti ná múrí mọ́wọ́. wọ́n ti ná múrí mọ́wọ́ tó tọ́ kí múrí ọ̀ṣọ́ra ni. múrí ní ìṣiṣọ́ wa dàbí bí ìgbà tó ń ṣẹ̀ṣẹ̀ nǹkan máa ń rìn ọ̀rọ̀ múrí jẹ́ǹsì
nítorí pé ó fi ibi sú olóore. kò dá kẹ́yàn fi ibi sú olóore. kò dáa. bàbá ńgbà ibi tẹ́ wá dé yẹn tábà ní ká tún fàǹsìn ẹ sọ pé àblọ́gà dé. now irú ọ̀rọ̀ yẹn sì ta ló ti ọmọ yẹn ta ló ti múrí ṣubú. tó ti múrí ṣubú. bẹ́ẹ̀ ta ló ti. nígbà tó ń wà tí pàṣọ jọ ń ṣe tún ìwà lórí ṣéèdì ìgbà tó fẹ́ máa bú ṣáìdì pàṣọ fọwọ́ bò lẹ́nu wọ́n owó bẹ̀yẹ kò sọ fún bọ́ọ̀ òun ránṣẹ́ yẹn kò sọ fún ṣe ó ní kẹ́sàtì yẹn lé torí mo mọ̀ pé ibi tó fẹ́ lọ nìyẹn pé bóyá pàṣọ ló ti ṣé pàṣọ ọmọ sọ fún òun ọ̀rẹ́ yẹn kò búyàn òun ọ̀rẹ́ kò búyàn. irú gan pàṣọ gan padà fílẹ̀ lórí stage yẹn lọ. padà fúnlẹ̀. ok mo rí pé. ọ̀rọ̀ pé kí n sọ̀rọ̀ pé bóyá gbogbo bẹ̀ kọ́ làwọn ò ní ó ní kẹ́sàtì yẹn lé ẹlẹ́sọ̀ pé pàṣọ ló ti àbó tírí àbí tó rí ẹ̀ pé sí. ní gbogbo gba ẹ wọ́n fẹ́ máa sọ̀rọ̀ ìgbẹ́ ẹ bí Moríṣẹ́dé kò ní sọ di àsótù. owó pé wúlò fún jàǹgbà yẹn ni. sọ́ọ̀bà mọ́ra ní kò tí ò yẹ kó forí kó ní. nítorí ìwò ti pinnu ṣé pàṣọ gbà ni. kò gbá náà léèyàn ọkọ̀ gbogbo indọ́sírì wo gbà fóun léèyàn. ẹlòmíín bẹ táyì tó bá wá ó ti wò pé ó wá nìyẹn tó bá ti yẹ olùsọ kó tún lọ òun ò sọ pé kó má wà. pé ọmọ wà. pàṣọ inú ẹni tó ní làákà ẹ Ọlọ́run dáa púpọ̀ púpọ̀. ẹ wọ́n rọrọ̀ tó sọ fún ọmọ tí Ọpẹ́ Àròlé sáàmù pé ó ti wo kẹsàtì tí múrí tìrìtì fàáyì but ó ní ìyẹn ò kan òun tiẹ̀ tòun ni pé táyé o. command Europe for me. mọ́sọ́ àìsó command Europe. ṣé bó ti ẹran yẹn ti wọnú lé náà. mo ti kìlọ̀ fún bàbá mo ti kìlọ̀ fún bàbá má máa tò sẹ́ sórí ìgbà kan bẹ a máa jà sí ọ̀rọ̀ bọ́ọ̀lù nígbà tí mo wà ní ọ̀dún bára àwọn kan wà lùsà ni a máa tẹ̀lé Ọlọ́run ní sẹ́lẹ̀ ọtí ó tẹ̀lé lùsà. ṣé táyé wá lùsì ni it's not a lùsà na. ìwọ náà gbọ́ tá a sọ látòní àwa tá a kúrò lẹ́yìn Wàsíù Àyìndé a lè tán lára Wàsíù Àyìndé. ọ̀rọ̀ yìí ìgbà tí pàṣọ pẹ̀lú Wàsíù Àyìndé ní iṣu Wàsíù Àyìndé náà gbogbo pàtó yẹ kọ́wọn èèyàn wà lẹ́yìn Wàsíù Àyìndé wà láì wọ́n rí pé pàṣọ jẹ̀bi wọ́n ó ti tú báńsì náà ó ti bẹ̀bẹ̀ even dọ̀la gan ó sì bẹ̀bẹ̀ ni. kódà èrò tó ń pọ̀ sí i. èrò tó pọ̀ sí ni wá wọ oríṣiríṣi àwọn èèyàn tó wọnú tíìmù yẹn báyìí. èrò tó ń pọ̀ sí i. kí ló dé tó fi rí bẹ́ẹ̀ ni pé kò fi ìgbéraga sí i kò dẹ̀ ṣẹ̀ṣẹ̀ wípé bóyá pé. tóun àtọ̀gá rẹ̀ ní pírọ́blẹ́mù tọmọ méjì ti yà kúrò lẹ́yìn ẹ̀. Táyé sọ̀rọ̀ gan o. tọ́pẹ́ nìkan ló yà kó lẹ́yìn ẹ̀. ọ̀rọ̀ fẹ́ pé kò ní tún nǹkan ṣe láyé. mo gbàgbé ọkọ ọmọ yìí. oníṣòwò ń jẹ owó yìí. sóhun ṣe kíní kan. Rílí Drogba kì í sọ ọmọ Táyé tẹ́lẹ̀. ọ̀rọ̀ tí Táyé sọ sílẹ̀ ọ̀pọ̀ ọ̀rọ̀ náà ò lè tẹ́lẹ̀. tí pàṣẹ bá kọ̀ fẹ́ lè wúlò pé kìtì. onítáyé Drogba Rílí Drogba kì í sọ ọmọ Táyé Currency. èyí tọmọ Táyé ó kàn jẹ́ pé tó bá máa kọrin nìbàdàn yóò lanu kọrin Táyé yóò kọ Táyé jáde. ṣé wo ni kọrin Táyé. sẹ́rí ní Drogba sọ ọmọ Táyé Currency. anybody tó bá fẹ́ kọrin nìbàdàn. ṣé tí ní lẹ́dà kọrin Táyé. ohun Táyé ló ń lò. ohun Pàṣọ ló lò. ohun Táyé ló ń lò tẹ́lẹ̀. ohun Táyé láti ilẹ̀ kò lóhun Táyé ṣé mi ìgbésí kálífà rí kò lóhun Táyé rárá láti ilẹ̀. dìde ṣùgbọ́n Táyé ọgbà. kò tiẹ̀ wo pé bá Pàṣọ lọ bá Pàṣọ ni Pàṣọ sọ pé òun lọ́mọ Ìbàdàn. Táyé ọgbà yẹn kò jẹ̀bi ń bẹ̀ ọ́n ẹbí náà Drogba rẹ̀ wọn ò ní láàká ìkankan tiẹ̀. ìjọyọ̀ wọn dìfẹ́ǹdì wọn ò ní dìfẹ́ǹdì. ìjọyọ̀ wọn dìfẹ́ǹdì ni wọ́n máa ń kábàdà bò yín lórí gbogbo ìjọba wà bẹ́ẹ̀ o. tírí lẹ́dà pé kọ́tara àwọn dìde ká ò sí lórí yín rárá. kò sí tó burú mbẹ̀ èèyàn kan Rasidi àìsè bẹ́ẹ̀ fún Táyé náà rí tó sọ fún pé tó bá gbókọ̀ òun lẹ́nu rẹ̀ ni ó lù máa ń bàdàn ẹ̀ lọ béèrè lọ́wọ́ ọ̀gá ni. ó sọ bẹ́ẹ̀ àmọ́ ìtàn yẹn àmọ́ kí wà ní tiẹ̀ kí wà ní ti Táyé ṣe wà lè kókókó báyìí. ẹ̀yin lẹ fẹ́ ti pa irọ́ àwọn ni ẹ fẹ́ ti pa sórí látòrí ọmọ ìyá Jésù gbókù jákà Wálé Adéọba tó tẹ̀lé Adéọba àwọn ẹ̀sìn òun kò ní láàká gbogbo ayé ló ti mọ̀ pé ní ò ní láàká yìí Wálé Adéọba yẹn kò tẹ̀lé gbogbo èèyàn ló mọ̀ pé kò ní láàká yìí. ẹ̀yin tó fi yẹ ká ẹ ní làákà ẹ̀ tẹ̀ kàwé ìwọ ọmọ ìyá Jésù àti ẹ̀tọ́ yẹ ká ẹ ní làákà ẹ̀ torí tí náà tó ti ìrọ̀ ìjẹkújẹ tí wọ́n jẹ ní bàbá. ìjẹkújẹ kọ́ èlé ni ẹ fẹ́. wọ́n ní lékeleke ò torí kékeré kan tẹ̀lé mọ̀ ní torí ìjẹkújẹ tẹ́ jẹ ó sì yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ tó dáa síta pé mi ò pa yín.
ẹ sọ òdodo ẹ bá táyé wí gidi ẹ sọ fún un pé tẹ́lẹ̀ kó jẹ́ nípa kọ́kọ́ bá wíńgbà kan tẹ́lẹ̀. a ti bá wí ó ti gbọ́. dé wá sọ mi tẹ́ ẹ̀ ti ní làákàyè tí mo fẹ́ wá tí n sojú abẹ́ kò fún yín. ok sir. orí yín ò pé orí yín kò ṣe kí ni ò pé rárá. no ọ̀rọ̀ rí bó ṣe rí ó dẹ̀ mọ̀ pé ó dùn ẹ̀ ó lọ bá mọ́kà. yes. ó dẹ̀ tẹ́wọ́ gbọ̀n ó dénú ẹ̀ kò dénú ẹ̀ the next thing bí ẹsẹ̀ lé kò lọ́ní ọ̀sẹ̀ kakílẹ̀ yẹn. ó yẹ kó lọ bá lè ní. orí yín ti ti ó kọ̀ lómi tó yẹ pé fídíò kan ló ṣe ṣé kò yẹ kẹ́yìn sọ yẹn fún wa náà ó yẹ kó lọ bá lè ní. ó lọ bá ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn náà ẹ̀rọ ọ̀rọ̀ gbéraga ló tún sọ kò lọlé ọ̀rọ̀ gbéraga ló sọ pé ṣe bá rí o. ó ti lọ ilé pàṣẹ ó ti kò sọ̀rọ̀ 20 times. ẹ̀yin tọ̀gá ńlá àti lọ bá bàbá ní bẹ́ẹ̀ ká àti lọ bá bàbá ó wá ṣeré kẹjà ń jẹta tó bá tún yá kẹ́ẹ̀tún sọ̀rọ̀ òṣìṣẹ́ sọ̀rọ̀ pàṣọ nìyẹn. Pasuma ó lọ ṣeré ń Jẹ̀bú Òde. ìyẹn kò ń dá sí lára ní múra ni. ọkọ̀ọ̀kan gbalẹ̀ Wasiu Ayinde lọ. Saheed Òṣùpá bó ṣe ń gbé náà wo Wasiu Ayinde tó lọ ṣeré ń Jẹ̀bú Òde kó tó lórí stage ọkọ̀ọ̀kan gbalẹ̀ Wasiu Ayinde. orí yín ò pé orí yín ò pé ibùdó bí wọ́n bá pè lórí ẹnìkan ibẹ̀ tẹ́lẹ̀. wàláì. èèyàn máa ń da ìwà àgbàlagbà sí àgbàlagbà lánàá. àwọn tí ń tì ní tì àwọn tí òde ó gbádùn ní ìwà àgbàlagbà kàkàkẹ́ ẹ̀rọ ọgbọ́n sínú ẹ̀rọ ọgbọ́n sínú. ẹ̀ẹ́dà ságbàlagbà la. ó dáa kò dáa ẹ̀ gbà fún ọ̀rà sọ́rí ìwòrú ọ̀rọ̀ tí bàbá sọ sí ìwòrú ọ̀rọ̀ táàrí náà máa ń sọ ààrẹ á ní mo ṣe dà mi ò ṣe dà o ẹ̀yin pẹ́lẹ́ bì mí. Ọlọ́run ni ó bí àgbàlagbà. pé àfikún gbà fún mi. ètò bá ló fẹ́ bí yọ tọ́lá lára ó yẹ kí wọ́n gbé olórí làákàyè.